torí di eléyìí báyìí gbogbo ń tó jẹ mọ́ ìmánì ń bẹ nínú ẹ̀sìn Islam. àwọn ò ní wàhálà àyàfi tó bá ṣe pé ìwọ tó ló ń ṣe Islam ò nímọ̀ nípa rẹ̀ lọ títí. ok gbogbo ń tó ní ṣe pẹ̀lú ìmánì ń bẹ nínú Islam. ṣé Ọlọ́run á máa fún yàn ní nǹkan kó sì fún yàn láfún pé kéèyàn máa wá lọ síbòmí? rárá o. bákan náà ẹ̀sìn Islam yìí gbogbo ń tó ní ṣe pẹ̀lú òfin gbogbo ẹ̀ náà ló tún pé sínú ẹ̀. ok lẹ́yìn tọ́lọ̀ ń fún wa gbogbo eléyìí bó ní ká máa wá lọ. bákan náà gbogbo nǹkan tó ní í ṣe pẹ̀lú wà irú ìwà wo lèèyàn máa hù láyé yìí, bó lèèyàn máa gbégbèsè ayé gbà, bó lèèyàn tiẹ̀ máa ṣe pẹ̀lú àwọn èèyàn ẹgbẹ́ rẹ̀, gbogbo ẹlẹ́sìn Islam kọ́ wa. ẹ rí i pé látàrí gbogbo àwọn nǹkan tí Islam mú wá nípa ìmánì, nípa òfin, nípa àwọn àwà tó dáa, lọ́lọ́wọ́n bá fi ṣe sábàbí pé ó mú àwọn èèyàn kúrò nínú òkùnkùn lọ sínú ìmọ́lẹ̀. inú òkùnkùn làwọn èèyàn wà tẹ́lẹ̀ o, wọ́n jẹ́ abọ́gi bọ̀ ọ̀pẹ̀, wọ́n kì í pe Allah, wọn ò tiẹ̀ máa ti ń jẹ́ bẹ́ẹ̀, ẹni tó sì máa ti ń jẹ́ bẹ́ẹ̀ tún pe nǹkan mí pẹ̀lú ẹ̀. mushrikuna ni wọ́n kuffar, ṣùgbọ́n gbà tó lọ ń ṣàánú wọn tán àwọn ni wọ́n di mùsùlùmí tó ga ju gbogbo mùsùlùmí yòókù tí ó dé lẹ́yìn wọn lọ. adúpẹ́ fọlọ́. wọ́n dẹni tó ṣe pé àwọn òòṣà tán fọwọ́ ara wọn gbẹ́ tí wọ́n kó jọ sí àyíká Káàbà, àwọn náà fúnra ara wọn náà fọ ara wọn kókó tán fọ̀ dànù. gbogbo òòṣà tí kálukú náà máa ń fabricate lójoojúmọ́ ńlé rẹ̀ tí wọ́n máa sìn, àwọn ni wọ́n padà sọ́ọ̀dì nǹkan àgbàgbé nù gbèsè ayé wọn. wọ́n á dẹni tó ṣe pé ìmánì wọn ní agbára ọkọjá sísọ. ọ̀kan náà àwọn sàhábà wọ́n sọ fún pé ìyá rẹ̀ ń ṣàárẹ̀, ìyá rẹ̀ sì fẹ́ rí. ó bá sì gbéra láti ibi tó wà, ó bá wá sọ́dọ̀ ọmọ mi rẹ̀. kí ló ń ṣe yín màmá mi? ó ní ìwọ náà ni, ìwọ náà ló ń ṣe mí. kí ni màá ṣe tí mò ń fi ń ṣe yín? ẹ̀sìn tó lọ́ọ́ gbà yín náà ni ìsìláàmù àbí kí lẹ́ ń pè é? ó náà ní ń pa mí kú lọ. ọmọ ẹ wá ní mo rò pé àárẹ̀ kan ní ṣe yín téèyàn lè wó oògùn fún ni. wọn mọ̀ pé jíjẹ́ tó ń jẹ́ mùsùlùmí ni ló kọ́ àárẹ̀ báyìí. mọ́mì etí yín mélòó? tẹ́ ẹ bá ní ẹ̀mí 100 lára, tẹ́mi wa ń bọ́ lọ́kọ̀ọ̀kan èjèèjì nítorí pé mo bá jẹ́ mùsùlùmí, ìní fi ìsìláàmù yìí sílẹ̀ títí tẹ̀ ikú tán. nànà nìyá gbà pé yẹ́s ìmánì kọjá bí kíáfù. turẹ̀ ìmánì Ọlọ́run fi yọ àwọn èèyàn kúrò nínú òkùnkùn wá sínú ìmọ́lẹ̀. látàrí ìmánì táwọn èèyàn ní, wọ́n padà dẹni tó ṣe wípé ẹnìkan ò sí tó fẹ́ sọ fún wọn nípa Ọlọ́run lẹ́yìn anabi Muhammad sallallahu alayhi wa sallam, tí ó ṣe pé gbogbo ń tó fẹ́ sọ àwọn náà mà. yẹn nìkan farabalẹ̀ wọ́n kẹ́kọ̀ọ́ gidi lọ́dọ̀ anabi wa sallallahu alayhi wa sallam. àwọn òfin ṣẹ̀ríyà tọ́lọ́ ń sọ kalẹ̀ wọ́n tara rẹ̀ kúrò nínú òkùnkùn wọ́n bọ́ sínú ìmọ́lẹ̀. torí ẹ̀ àwọn náà ti mọ̀ pé bẹ́nìkan bá jalè wọ́n gé lọ́wọ́ ni, òfin Ọlọ́run. ẹni bá ti mọ̀ pé wọn ò fi ṣàwàdà, àìjalè rẹ làìgé ọwọ́ rẹ yọ ṣàfó lè jà. nígbà tí Makhzumiyya arábìnrin yẹn jalè láyé anabi wa Muhammad sallallahu alayhi wa sallam, táwọn èèyàn wá mọ̀ bí wọ́n ṣe ṣe, torí pé anabi ti sọ pé wọ́n gé ọwọ́ rẹ̀ náà ni. nítorí pé nínú ẹ̀sìn Islam àparò kan ò ju àparò kan lọ. wọ́n bá àjọ mi èèyàn ńlá, wọ́n bá àjọ máa tálákà, inna akramakum inda Allahi atqakum.
táwa la lè lò tí ó bá nàbí sọ̀rọ̀ tá nàbí ó fi gbọ́ wọ́n ní ẹni tá nàbí fẹ́ràn tó tún jọ́ mọ́ ẹni tá nàbí fẹ́ràn náà ni Usama ibn Zayd. Usama náà bá sì ń lọ ọlọ́ba nàbí bí nǹkan tó ṣe pé yóò ṣe é sí ìwà nàbí sallallahu alaihi wasallam Makhzumiyya yìí mo ní kẹ́ ẹ wọ̀rọ̀ rẹ̀ sí ó ti ṣe kọ̀ da àmọ́ ẹ wọ̀rọ̀ atashfa' fi haddin min hududillah ọ̀fẹ́ sípẹ̀ lórí pé ẹ̀ṣẹ̀ kan tọ́lọ̀ ti sọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ téèyàn jẹ lórí ẹ̀ ká má fi jẹni tọ́ṣẹ̀ lẹ́yìn ìgbà tẹ́jọ́ ti dọ́dọ̀ wa law saraqat Fatimatu bintu Muhammadin laqata'tu yadaha tí Fatima ọmọ mi tó bá yẹ kó ń lọ jalè ni ìbá gé ọwọ́ ẹ̀ bó wà ní Makhzumiyya jẹ́ òfin nìyẹn ó yọ àwọn èèyàn kúrò nínú òkùnkùn lọ sínú ìmọ́lẹ̀ ẹni bá ti mọ̀ yìí pé àìjalè òun ló mú kọ́wọ́ wọn sẹ́kù sẹ́mi pé kò ní jalè àyìnà àmọ́ tá a bá ti pé àwọn èèyàn ńlá àwọn lè ṣe kí wọ́n mú jẹ àmọ́ àwọn ayọ́ anas ó kù bí tá gbégbà torí ẹ̀ Islam yọ àwọn èèyàn kúrò nínú òkùnkùn ó mú wọn lọ sínú ìmọ́lẹ̀ àwọn ìwà rere ìwà tó dáa ó mú àwọn èèyàn kúrò nínú òkùnkùn lọ sínú ìmọ́lẹ̀ ó mú wọn kúrò nínú òkùnkùn ó mú wọn lọ sínú ìmọ́lẹ̀ akramakumullah ká ṣe sùúrù ká ṣàmúmára ara tí Islam kọ́ wa nù ọ̀kan nínú àwọn aṣíwájú wa rere ohun èyí tí a tún ṣe sàábé àwọn kan ń bú bọ̀ láti ta wọ́n ń fi wégi ńgbà tí wọ́n á dé ẹ̀bẹ̀ inú ọ̀nà ilé rẹ̀ wọ́n á pẹ̀tọ̀ ètò ẹ̀bù náà tó ẹ dákun ẹ máa padà báyìí ẹ sọ yókù díjọ́ mi kí ló dé ó nítorí pé àwọn kan bẹ́nu léyìí tí wọ́n bá gbọ́ bẹ́ẹ̀ ṣe ń bu mi àwọn ò ní lè ṣe sùúrù ẹ sọ díjọ́ mi tí ó pè mí pẹ̀lú yín nìkan ẹ máa bú mi ṣé ẹ̀yin lè ṣe sùúrù báwo èèyàn ò bú yín ẹ̀ ń ṣépè bó ní tó bá bú ẹ̀yìn àdálẹ̀ ẹ̀yọ̀ torí ẹ̀ Islam ó mú àwọn èèyàn kúrò nínú òkùnkùn ó mú wọn lọ sínú ìmálẹ̀ Islam ó mú àwọn èèyàn kúrò nínú àìmọ̀kan ó mú wọn lọ sínú mà ẹ mọ̀ pọ̀pọ̀lọpọ̀ àwọn olùmọ̀ tá a máa ń dákọ sẹ́yìn mọ̀ pé ẹrú ni wọ́n táwọn ọba jẹ́rú ọmọ ẹrú lẹ̀ lómi mawali àwọn ẹrú táwọn ẹni tó ní wọ́n bọ́kùn ẹrú kúrò lọ́rùn wọn ni torí wọ́n mú wọn lójú ogun ni àbí bàbá wọn mú lójú ogun gẹ́gẹ́ bí Nafi' síbẹ̀ mọ̀kí máa ń gbọ́rọ̀ wá látọ̀dọ̀ Ibn Umar Nafi' yẹn ẹrú ló jẹ́ sí Ibn Umar torí ẹni wọn máa sọ pé Nafi' mawla Ibn Umar Nafi' ẹrú Ibn Umar tí Ibn Umar ti fún lómìnira Islam ó mú àwọn èèyàn kúrò nínú àìmọ̀kan ó mú wọn wá sínú mà torí ẹ̀ ló ṣe jẹ́ pé ẹni tó bá ṣetán láti kẹ́kọ̀ọ́ Islam ọkọ àwọn òní sọ pé torí pé ilé ìmọ̀ ló ti jáde ilé bàbá mẹ́kò ló ti jáde mẹ́kò ló yẹ kí wọ́n kọ́ gbogbo ọmọ tó bá ti fẹ́ kẹ́kọ̀ọ́ wá kẹ́kọ̀ọ́. Islam ó tún mú àwọn èèyàn ó mú wọn kúrò nínú àánú ó mú wọn wá sójú ọ̀nà mà ó mú wọn kúrò nínú àánú ó mú wọn wá sójú ọ̀nà mà tẹ́lẹ̀tẹ́lẹ̀ inú àánú ní gbogbo èèyàn wà inú àánú ní gbogbo èèyàn wà àpèjúwe kan ní ẹnìkan anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ó wá bá ó wá sọ fún anabi ìpè ìwà anabi ọmọ mi yìí ọjọ́ ọmọ ọ̀dọ̀ lọ́dọ̀ eléyìí èèyàn méjì ló wà ṣùgbọ́n àárín ìgbà tí ń sọ ọmọ ọ̀dọ̀ fún ó ṣe zina pẹ̀lú ìyàwó rẹ̀ ọmọ tòun ó ṣe zina pẹ̀lú ìyàwó ọkùnrin yìí mo wá ń béèrè lọ́dọ̀ àwọn onímímà láyé ànábì náà nufa so wọ́n wá dá mi lóhùn wọ́n ní ọmọ tèmi á bọ́ okùn lọ́rùn ẹrú fún a sì tún san àgùntàn 100 tá a bá ti san àgùntàn 100 tá a sì tún bókùn lọ́rùn ẹrú fún ọ̀ràn tọ́mọ tèmi dá ọmọ mi ti free
lórí zina tó ṣeun. ṣùgbọ́n àwọn olùmọ̀ wa sọ pé ìyàwó eléyìí gbàtọ́jà abilékọ ni wọ́n ní wọ́n sọ lóko tí èkú ni. sẹ́mọ̀ pé ìsìláàmù yíyọ àwọn èèyàn kúrò nínú ìṣìnà wá sójú ọ̀nà. àwọn èèyàn kúnu má àwọn èèyàn máa ń béèrè ìbéèrè ìsì máa sọ̀yàn dẹni tí ò ní sọnù. ìgbà tí bàbá yìí sọ bó ṣe sọ ìdáhùn anabi sallallahu alayhi wa sallam ó mú kúrò nínú ṣìnà wá sí ojú ọ̀nà. kí ló ṣẹlẹ̀? anabi sallallahu alayhi wa sallam ní àgùntàn tó fún wọn yún lọ dá nǹkan rẹ̀ padà, àgùntàn 100 ẹ gbà padà, ẹrú tó lọ fẹ́ bọ́kùn lọ́rùn rẹ̀ ẹ dá padà, ọmọ tiẹ̀ ẹ gbà ní ọ̀jẹ̀ kò kúkú tì níyàwó rí yóò jẹ gbọgọrùn àgbèpamọ́ fọ́dún kan. ṣùgbọ́n ìyàwó eléyìí ìwọ Unais tílẹ̀ bá ti má láàárọ̀ ọ̀la tètè fàfẹ́ májúmá jí lọ sọ́dọ̀ ìyàwó eléyìí fa in i'tarafat farjumha tó bá gbà kó ń ṣe zina ẹ sọ lóko tí ì kú. tó látàrí Islam wọ́n kúrò nínú ìṣìnà wọ́n bọ́ sójú ọ̀nà. láyé àwọn sàhábà ẹnìkan kú ó wá fi àwọn ẹni tí ó jogún lẹ̀ ó fi ọmọbìnrin méjì sílẹ̀ àti ọmọ ó fi ọmọbìnrin kan sílẹ̀ àti ọmọ tó náà jóbìnrin sílẹ̀, obìnrin tọmọkùnrin èèyàn bí. ó tún wá fi àbúrò rẹ̀ sílẹ̀ sáyé, àbúrò rẹ̀ lọ́kùnrin. wọ́n bá lọ bá Abu Musa al-Ash'ari radiyallahu anhu sàhábì ni wọ́n bá ní ẹ bá wa pín ogún yìí kí ni ó kàn kálukú nínú tó kù ìfisílẹ̀. Abu Musa bá ní ọmọbìnrin tó kù fi sílẹ̀ yẹn ẹ fún ní ìdajì dúkìá òkú. ṣé wàá rí ọ̀nkù ọmọ yẹn tọ́jú àbúrò bàbá tó kú ẹ fún ní ìdajì yòókù. bẹ́ẹ̀ ni bí ó ṣe rí nu àmọ́ kọ́kàn yín ó lè bá a balẹ̀ pé ń ta wíwùn ló ṣe déédéé ẹ lọ bí Abdullah ibn Mas'ud radiyallahu anhu nítorí pé ibn Mas'ud ń bẹ láyé gbogbo kálukú wa ló sì gbà títí dọ̀la pé olùmọ̀ńlá gidigidi ni Abdullah ibn Mas'ud radiyallahu anhu. sẹ́wọ̀n káwọn sàhábà Islam lọ yọ wọn kúrò nínú àánú lọ sínú mọ́lẹ̀ tí ó bá jẹ́ bí agídí Abu Musa náà bá pọ̀ pé kíni bó ló ṣe jẹ́ sàábí tèmi ò jẹ́ sàábí ẹ lọ bí ta ni àbí kẹ́nìkan sọ pé ẹ sáà tún lè lọ bí ẹlòmí afẹ́fẹ́ sórí ibú àwa dáhùn ẹ̀yin wá ń sọ pé bí ẹlòmí aha so àwọn ò rí bẹ́ẹ̀ òun fúnra ara rẹ̀ ló sọ pé ẹ lọ bí lágbájá gbàtàn dọ́dọ̀ rẹ̀ Ibn Mas'ud bá ní qad dalaltu idhan wa ma ana minal muhtadin idha lam aqdi fiha bi qada'i rasulillahi sallallahu alayhi wa alihi wa sallam ajẹ́ pé mi náà ti ṣìnà ìsìnú ẹ̀ ń tọ́ mọ̀nà ẹ̀ òbí Islam ṣe máa ń yọ̀yàn nínú ṣìnà wá sí ojú ọ̀nà èmi náà ti ṣìnà ìsìnú ẹ̀ ń tọ́ mọ̀nà nù tí èyí bá ṣèdájọ́ ànábì mọ́ bá danish kọ̀mọ̀sọ́kọ́ Abu Musa ti ṣìnà mo rò pé yé sẹ́wọ̀n káwa burú bàjẹ́ ìgbà tí wọ́n wá bí ọ́ léèrè ustaz kan ládùúgbò yín ti dáhùn ustaz yẹn wá ṣe mistake ẹ̀sẹ̀ màláìka ni ṣé gbogbo kí ó lọ́ mọ̀ ni ṣé bọ́ọ̀ náà kàn halẹ̀ lásán ńgbà tó rí polódo lẹ́yìn so òun náà wá dáhùn ẹ̀yin wá rò polúmọ̀ ńlá kan ni òun náà sá dáhùn ó try tiẹ̀ náà àmọ́ ó sì ṣe so wọ́n á gbé wá bá wọ̀ pé ọ̀rọ̀ tó sì wà ńlẹ̀ yìí wọ́n sì mọ wàhálà dálẹ̀ Nàìjíríà bàjẹ́ pé àti lọ bí ustaz báyìí nítorí sọ ni yóò bá pé ustaz wọ ustaz báyìí kí ni ẹ kó wí
nǹkan báyìí lọ sọ olódò lélẹ́yìn kọ́ mọ́ kankan tẹ́lẹ̀ ẹni tá a fẹ́ sun jẹ tó fi pò para àdúrà tó ń gbànú ẹni tó ti fẹ́ lu nkúmọ̀ tẹ́lẹ̀ tó náà tún gbọ́rùn wá. so Ibn Mas'ud kò sọ pé Abu Musa ó sì náà ó kò mọ nǹkan kan ó ní èmi tí n bá fi ìdájọ́ Ànábì sallallahu alaihi wasallam dáhùn ìbéèrè yìí mo ti ṣìnà èyí sínú ẹ̀ tó mọ̀ nànú. ọmọbìnrin tí wọ́n fi sáyé ẹ fún ní 1/2 ìdajì. ọmọ òkúyùn tó ń náà jóbìnrin ẹ fún ní 1/6. 1/6 plus 1/2 equals to 2/3. so 2/3 yẹn kí ló ṣẹ́kù 1/3. 1/3 tó kù ẹ̀ fọ́n kù. bẹ́ẹ̀ la Nabi sallallahu alaihi wasallam ṣe ṣèdájọ́. tọ́ ńgbà tó wí òun ó sọ pé ẹ padà sọ́dọ̀ Abu Musa o àwọn èèyàn gbogbogbò àwọn máa fẹ́ dárúgùdù lẹ́nu àwọn bá tún padà sọ́dọ̀ Abu Musa. ebi wà lọ ní ká lọ bí Ibn Mas'ud àti lọ bí Ibn Mas'ud radiyallahu anhu. eŋti bàbá sì sọ ni ọ̀tà kòńtẹ́yìn wí. Abu Musa bá ní ẹ dákun o mo rọ̀ yín ẹ̀yin èèyàn ẹ gbọ́dọ̀ tún bí mi léèrè béèrè kankan mọ́ nípa ẹ̀sìn Ọlọ́run lópin ìgbà tí Ibn Mas'ud ọba ti kú. ó nìkan ni ẹ lọ́ọ́ máa bí Islam ṣe máa ń yọ̀yàn nínú ṣìnà lọ sí ojú ọ̀nà kí ni tó máa kọ́ máa pariwo kọ rẹ lórí kíni ìwọ nìkan ni ọmọ nǹkan kan ó tún máa kó báwọn èèyàn ọmọ nǹkan amẹ́nìkan tún wà tó mọ̀ jù ọ lọ ẹ dákun ẹjọ́ jẹ́ wàhálà tiẹ̀ níìsì gbogbo ìgbà tí ó jẹ́ wàhálà tiẹ̀ wọn náà tún fi máa wá mọ̀ sí gbà tọ́lọ́run Ẹlẹ́dàá bá kọ pé kí wọ́n wà wájú bá wọn ọ jẹ́ pé inṣàlá wọn náà ti ní mà dáadáa. torí ẹ wo Islam ó máa ń tún yàn sí gidigidi so ara ti Islam ṣe nù Islam yìí báyìí ó mú àwọn èèyàn kúrò nínú bẹ̀rù ó mú wọn lọ sínú fọkànbalẹ̀. tá a bá sọ pé Nàìjíríà aláàkì security ń bẹ òdodo sí ni eléyìí muttafaqun alayhi ẹni tí ó bá ti ṣeré ni òní mà kẹsẹ̀ Bukhari àti Muslim o tẹ́ wàá sọ pé rọwá ó Sheikhani wípé ṣé ó Sheikhani lọ́gbàá wa bẹ́ẹ̀ ni ṣe máa ń sọ ńlẹ̀ yìí mi ọmọ tọ́jà bó ṣe jẹ́ so eléyìí ẹnu gbogbo èèyàn kò lórí pé kò sí security Nàìjíríà ń bì. ok wọ́n á ní bá a ṣe jókòó ìkálukọ́ dá márùn ọ̀nà wo lágbàrí security ní básìkò jẹ́ níbo security wà al-Islam ebi ẹ ti dán kúfúrú wò ẹ dúnjú ọ̀nà England wò ẹni kò pé yín tí Amẹ́ríkà lẹ̀ tún lò báyìí sọ pé wa kò pé wa ọ̀rọ̀ ẹ̀dán Islam náà wò ẹ rí i pé ẹ kówó lọ báyìí wọn ò bí ẹni náà dáa tí ó wò dípò pé ọgbà wàláhì wọn ò bí dáa nítorí pé Islam la ilaha illallah security tó ju gbogbo security lọ ni alladhina amanu walam yalbisu imanahum bidhulm ulaika lahumul amnu wa hum muhtadun. gbogbo àwọn tó gbọ́ Ọlọ́run bá gbọ́ tí wọn ò lú ìgbàgbọ́ òdodo wọn papọ̀ má ṣẹbọ Ọlọ́run láwọn ní balẹ̀ ọkàn jẹ́ tiwọn àwọn ni ó sì mànà tẹ́ ẹ bá fi lè apply Islam yọ yà yín lẹ́nu pèsè kèsì orílẹ̀-èdè tá a mọ̀ yín náà ni bẹ́ẹ̀ ni wa katabna alayhim fiha anna an-nafsa bin-nafs wal-'ayna bil-'ayn wal-udhna bil-udhn. Islam ò ní àbòsí ẹyinjú rẹ̀ lọ yọ ẹyọ tiẹ̀ náà ó gèlè tí ọyọ ẹgẹ tiẹ̀ náà ọ̀pá ni ẹ pa ọ̀rọ̀ pé a máa tan rẹ̀ níjẹ̀ kan kò ṣẹlẹ̀ nínú Islam ẹ rí i pé Islam òfin tó ṣe ó ti lágbára púpọ̀ innama jaza'u alladhina yuharibuna Allaha wa rasulahu wa yas'una fil ardi fasada an yuqattalu kìí ṣe an yuqtalu o an yuqattalu òfin ṣẹ̀ríà sọ pé az-ziyadatu fil mabna ziyadatun fil ma'na tí gbólóhùn tí arafi tó kó gbólóhùn jọba ti pọ̀ ju bó ti ṣe yẹ lọ ó túmọ̀ sí pé ìtumọ̀ náà ó kì ju bí ẹ ṣe lérò lọ.
an yuqattalu ẹ̀san àwọn ẹni tí ń jọlọ́run àtànábì lógun tí wọn ò jẹ́ kẹ́ ẹ̀dọ̀fin lórí òróǹro bíi dánadáná bíi payanpayan bíi fọ́léfọ́lé bíi dàlúrú ó náà ní kẹ́ pa wọn ní pípa gidi èsì pé tẹ́ pa wọn láàbọ̀ àbọ̀ aw yusallabu àbí kẹ́ kàn wọn lágbélébù àwọn olùmọ̀ sọ pé sáà ti kọ́kọ́ pa wọn ni ká tó kàn wọn lágbélébù àbá kàn wọn lágbélébù kún kú bẹ́ẹ̀ gbogbo ẹ̀ náà ló tó dẹ́rù bàyàn èèyàn tí kú àwa kan lè so 9 lórí àbí òye torí pé so 9 ló lè mú orí so wọ́n wá kàn ní èso 9 wọ́n tún wá kàn gbogbo ọwọ́ ń kú ẹ gbà mí ẹ wò kúnlẹ̀ abiyamọ pé kíni ìwọ wò kúnlẹ̀ abiyamọ nígbà tó ń dáhùn èèyàn lóró tó ń ṣe wọ́n lọ́sẹ̀ aha aw tuqatta'a aydihim wa arjuluhum min khilaf àbí kẹ́ gé ọwọ́ àtẹsẹ̀ wọn ní pàṣípààrọ̀ tẹ́ bá gé ọwọ́ ọ̀tún ẹ gé sí òsì ẹ gé pẹ̀lú ẹ̀ ẹni tẹ́ bá gé ọwọ́ ẹ gẹ́sẹ̀ rẹ̀ ọ̀tún pẹ̀lú ẹ̀ kò sì ṣe gbé pamọ́ because ìgbà tó bá jáde sáwọn èèyàn ẹ ti lọ́wọ́ tẹ́lẹ̀ ń bọ́ lọ́wọ́ ọ̀rọ̀ pọ̀ ń bẹ so Islam la ilaha illallah tí wọ́n bá lò ọ̀daràn gan-an tí wọ́n fẹ́ sẹ́kù wọ́n sà ní. aw yunfaw min al-ard ọlọ́ni àbí kẹ́ ká wọn kó ńlẹ̀ bí ẹni tó ti gbó kí wọ́n wá wọn kí wọ́n má rí wọn mọ́. so dhalika lahum khizyun fi dunya wa lahum fil akhirati adhabun adhim táyé lásán nu ọlọ́ni ìdójútì ni tí ó jẹ́ tiwọn láyé nu tó bá di lọ́la al-qiyama ìyà ńlá ń bẹ fún wọn. Allah ọlọ́ba ńlá Allah tọ́jọba ńlá ó níyà ńlọ jẹ́yàn wàláhì ìyà yẹn tóbi kọjá bá a ṣe lérò. torí délé akramakumullah Islam ó fáwọn èèyàn ní fọkànbalẹ̀ eléyìí tí ò sí tẹ́lẹ̀ ẹ̀gbọ́n tí Ànábì sọ ní sallallahu alayhi wa sallam ó ní ẹ̀sìn yìí yọ tàn ká o yóò sì dé gbogbo bí tọ́lọ̀ ń kọ pé yóò dé ìfàyàbalẹ̀ ó wá kárí débi pé obìnrin yóò máa bọ̀ láti Hira ní Iraq títí tí èdè Maka lónìí ká kò ní sẹ́ni kankan pẹ̀lú rẹ̀ tí ń sọ la takhafu illa Allah wa illa adh-dhi'ba ala ghanamiha kò ní bẹ̀rù ẹnìkan àfi Allah àyàfi ìkókò tó bá lẹ́ran tí ń kó lọ pé kọ́ mọ́ àgbẹ̀ràn máa lọ́wọ́ gbogbo eléyìí ló ti ṣẹlẹ̀ níbi tí wọ́n ti ń lo Islam ó kù díẹ̀ tí ó ṣẹlẹ̀ níbi táwọn náà ti ń palẹ̀ mọ́ pé àwọn ò lo Islam kò dájú pé ó ṣẹlẹ̀ níbi tí wọ́n ti láwọn ò ní lo Islam ń tà wọ́n